gbàdúrà gbogbo ẹni tí ń wò mí lórí afẹ́fẹ́ mo mọ ẹni tí mò ń sìn mo sì mọ Jésù ó ní mo sọ gbogbo ẹni tí ń wò mí lórí afẹ́fẹ́ títí tẹ máa fi la ọdún ìkọjá ẹ ò ní la ewu náà kọjá mìíràn abatakú ẹlẹ èjìbú arábàtúà jíìbú arábàkú ẹlẹ kẹrù ẹbẹrẹ ṣẹrú ẹlẹ bẹjì rú ẹlẹ mẹkú arábàtakú arábìnrin mo wí ní orúkọ Olúwa gbogbo èyí tí ń wò mí lórí afẹ́fẹ́ títí tí ọdún 2026 máa fi parí ewu iná lórúkọ Jésù ẹ ò ní là kọjá mo rọ ayé jáde bó ṣe lè wù kó lè tó ẹ máa rí ti yí ṣe sẹ. You will land well. You will succeed. You will break through. And so shall it be. In Jesus' name we pray. Amen. Directly ẹni tí ó bá fẹ́ dán ohun tó ń sọ ń tòótọ́ ṣe ń gbọ́ mi they will pick interest. Ó lè máa já ilé onílé kó fi bo tara ẹ̀. A ní àwọn kan wòlíì aláǹgbá àwọn kan wòlíì tí wọ́n ń wọṣẹ tí wo ò bá mọṣẹ́ pò must you talk you call yourself evangelist you are not a prophet. Ta ni wọ́n pè ní wòlíì aláǹgbá? Èmi ni wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n ní èmi wòlíì aláǹgbá. Bọ́n àṣẹ nìyẹn fi bàbá kan fáwọn sí ni àbẹ́yìn kan wò pé ó dà pé mi náà ń bá wí ni. Wọ́n dárúkọ mi. Ẹ̀rù tí ẹ tí mo wá ẹkúlé ní akíyára lé ẹ̀rọ wa ní akíyàn tí wọ́n ń bọ̀ lójú ọ̀nà lónìí àtàlọ́dọ̀ bàbá wa wòlíì ẹni pé Olúwa bàbá confam JP wọ́n wà nílùú Ádámọ̀ níbi tí Ọlọ́run ọba àlàyé tí ó ti ń gbọ́ tó ti ń gbà tó sì ń lò wọ́n fún iṣẹ́ àánú lóríṣiríṣi. Bàbá èyí tí ó gbé adébí lónìí ni ọ̀rọ̀ tó lọ lórí social media ìyẹn ẹ̀rọ ayélujára pàápàá láàrin àti wòlíì àlùkò tí yọ ṣẹlẹ̀ kíní ọ̀hún ó ti yà sóríṣiríṣi àwọn kan wò pé ṣé bàbá ń bá ṣẹlẹ̀ lẹ́ ń bá ọ̀ṣọ́bà lẹ́ ń bájà ni ìjọ Ọlọ́run lẹ́ ń bájà ni kí ni tẹ̀yìn àtàlùkò ẹ pàdé níbìkan ni àbí àbẹ́gbà kọ́sọ́mù ara yín ẹ ó kalẹ̀ sà bó lọ ṣe jẹ́ àwa fẹ́ gbọ́ àfẹ́ mọ̀. A kí yín lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáyé tó pé kò sí bá a ṣe fẹ́ ṣe a máa ní olólùfẹ́ kò dẹ̀ sí bá a ṣe fẹ́ ṣe a máa ní ọ̀tá kò sí bá a ṣe fẹ́ ṣe o. Now nínú ayé yìí nǹkan kan wà ń bẹ̀ tí o ní láti mọ̀ tó o bá ti wá mọ̀ nǹkan yẹn o ò lè ní problem. You must know that nínú ayé yìí o máa lólùfẹ́ o nínú ayé yìí náà dẹ̀ kẹ̀rẹ́ o máa lọ́tà tọ́ta bá dẹ̀ wá kó mọ̀ pariwo ọjà lásán ni. Orúkọ mi ò yí padà bàbá confam JP ni mi ò dún ní mi kì í ṣe àìmọ̀fólókò ohun tí ènìyàn bá jẹ́ olótù òun ni kí ènìyàn sọ lórí awuyewuye àti ohun tí ẹ béèrè yìí olótù mi ì bá ṣẹlẹ̀ jà mi ò dẹ̀ lè bá ṣẹlẹ̀ jà mo dẹ̀ jẹ́ kan nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run tí kò ń já ilé onílé láti bo ti ara rẹ̀. Ìkejì mi ì bá evangelist àlùkò jà o ohun tí mo kàn ń sọ fún ni wípé sọ̀rọ̀sọ̀rọ̀ kó máa rántí ẹni tó mọ̀rọ̀ gbọ́. I never fight any one of them. Wọ́n ní ìpè wọn mo ní ìpè mi. Ìpè kan ò dẹ̀ ju ìpè kankan lọ. Tó o bá ti mọ bó ṣe fẹ́ rìnrìn àjò ayé ẹ̀. Ìpè ò ṣe kí ni? Ìpè ò ju ìpè lọ. Bàbá wa Ọ̀ṣọ́fà wọ́n ní ìpè tiwọn. Èmi tí mo dúró yìí náà mo ní ìpè tèmi. Ìpè ò ju pé lọ. Ṣùgbọ́n bóníkálukú ṣe wá rin ìrìn àjò ìpín ẹ̀ tó fi di òkè kò sí òun ló mátà. Adébóyè ó ní ìpè tiẹ̀. Oyèdépò ó ní ìpè tiẹ̀. Ìpè ní èmi náà ní ìpè tèmi. Ìpè ojú ìpè lọ. Èrò kan ní wòlíì mọ́ ń jura wọn lọ ni. Wòlíì kankan ò jura wọn lọ. Bóníkálukú ṣe wá débi tó ń lọ òun ló mátà. Ṣé ẹ gbọ́ mi bàbá? So therefore mi ò bá Celestial jà bẹ́ẹ̀ ni mi ò bá àlùkò jà ṣùgbọ́n tí mo fi ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àlùkò ni wípé sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí ẹni tó mọ̀ ń gbọ́ ìwọ tó ń rán èèyàn sí ilé ṣé o mọ̀ pé ẹni yẹn ní bàbá ńlé bó ṣe ń píríṣì Jésù ò píríṣì bẹ́ẹ̀ mi ò ní kéèyàn má bú mi o
but nídìí òtítọ́ yẹn mo rẹ́dí àti kú síbẹ̀. àti ẹni kú lórúkọ Jésù. Bàbá ṣé Jésù òkú ni? kò ní tí ìyá báyìí bàbá. ẹ kàn ń tanra yín ni. ṣé Jésù òkú ni? ẹ̀yin ò mọ ọmọ ọdún tí Jésù kú ni. Nínú rẹ́kọ̀dù a rí pé within 30 to 33 years ni Jésù kú nínú ayé. bẹ́ẹ̀ni. so kí wà ní wàhálà? irọ́ ni mi ò fẹ́ máa gbọ́. tí Jésù bá kú kò sẹ́ni tí ò lè kú. So therefore ohun tí mò ń correct níbẹ̀ ni wípé bó ṣe ń preach yìí you cannot win any soul. bá ṣe bá lọ́wọ́ àwọn bàbá wa ni láti ọ̀dọ̀ àwọn bàbá wa tí wọ́n bá ń preach o ò lè sọ pé tó pé òun preach kó máa bú another religion. When you want to preach you should preach directly. When you preach directly ẹni tí ó bá fẹ́ dán ohun tó ń sọ ń tòótọ́ ṣe ń gbọ́ mi they will pick interest. ó lè máa já ilé onílé kó fi bo tara ẹ̀. A ní àwọn kan wòlíì aláǹgbá àwọn kan wòlíì tí wọ́n ń wọṣẹ tí wò ó bá mọṣẹ́ ń pò must you talk? You call yourself evangelist you are not a prophet. ta ni wọ́n pè ní wòlíì aláǹgbá? Èmi ni wọ́n ń pè bẹ́ẹ̀. Wọ́n ní èmi wòlíì aláǹgbá. bọ́n àṣẹ nìyẹn fi bàbá kan fáàmù sí ni àbẹ́yìn kan wò pé ó dà pé mi náà ń bá wí ni. wọ́n dárúkọ mi gbogbo àwọn tí wọ́n lọ gbé iṣẹ́ fún pé kí wọ́n sọ̀rọ̀ against mi tí wọ́n lọ fún ta ni èmi gbé iṣẹ́ fún kó sọ̀rọ̀ against wọn tó bá ní Jésù ń tòótọ́ ta ni mo gbé iṣẹ́ fún ta ni blogger tí mo gbé iṣẹ́ fún kí wọ́n lọ sọ̀rọ̀ against wọn no èmi ni mò ń jáde mo dẹ̀ sì ń sọ the same thing I never say anything twice mo ń sọ the same thing ni tí ó bá ṣúọ̀ fún wọn gúrùpù tí àwọn dá sílẹ̀ tí wọ́n ti lọ ń sọ̀rọ̀ mi ṣó jẹ́ kí wọ́n lọ gbé ọ̀rọ̀ mi lórí gúrùpù kankan wàá jáde wàá wá sọ̀rọ̀ mi bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ Jésù ò píríṣì bó ṣe ń píríṣì yẹn tí Jésù bá píríṣì bẹ́ẹ̀ bàbá nǹkan máa bàjẹ́ ó máa kú ní éèjì tí kò jẹ́ kó tún kú yẹn gan. nǹkan kan ṣẹlẹ̀ níjọ́ kan. bàbá à ń gbọ́. now Jésù débì kan agbowó òde sọ pé Jésù ò ní sọ̀rọ̀ níbi tó wà yìí o kò dẹ̀ ṣe pé Jésù ò ní agbára but Jésù ní sùúrù tó pé ó ní láti win nǹkan kan nínú ìlú yẹn tá a rán sí ó dẹ̀ béèrè lọ́wọ́ wọn pé wá ihun tẹ́tí ẹ̀jọ́ ń sọ gan ilé a máa sanwó òde ẹ mú owó náà wá kárí wọ́n dẹ̀ mú owó yẹn jáde ó wò báyìí ní àwòrán ta ló wà nínú owó yìí wọ́n ní sísà olùkọ́ tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ẹ lọ sọ ti sísà fún sísà kẹ̀dẹ̀ jẹ́ ká san ti Ọlọ́run fún Ọlọ́run tí Jésù bá ṣe bẹ́ẹ̀ in order to win soul nínú ìlú yẹn in order to make sure that mission ẹ̀ nínú ìlú tó lọ yẹn pé kó lè wà realistic who is àlùkò tọ́rọ̀ bá lọ ta báwọn ṣẹlẹ̀ ohun tí mò ń sọ fún ṣẹlẹ̀ ni wípé kí wọ́n lọ wọ́n nu àlùkò if that is not the way they are preaching if you want to preach má jà ilé onílé don't condemn one religion because of your religion. àwọn kan yẹn sọ pé ṣẹlẹ̀ lẹ̀ ń bá jà. mi ò lè bá ṣẹlẹ̀ jà báwo ni máa bá ṣẹlẹ̀ jà ṣé mo gbọ́dọ̀ bá ẹ̀jẹ̀ mi jà mo gbọ́dọ̀ bá ẹran ara mi jà ni. That is the body of Christ. I cannot fight them. Mi ò kò àwọn ní orí wọn ò pé tí wọ́n ń bẹ̀ mí jà. I never fight Celestia. Ṣé mo gbọ́dọ̀ bá ẹ̀jẹ̀ mi jà? Ṣé mo gbọ́dọ̀ bomi ara mi jà? Kò possible. Bàbá ṣọmọ ṣẹlẹ̀ lẹ́yìn ni. I am not Celestia. I am not even Kerubu. But we are body of Christ. Mi ò bá wọn jà. Ṣùgbọ́n ìkan nínú wọn ń ṣe rádaràda. Ṣùgbọ́n mi. Bàbá òun la wá sọ fún wọn pé ẹ lọ bẹ́ni tó ń ṣe rádaràdà yìí sọ̀rọ̀ you cannot because you want to pass your Jesus to people you are insulting another people religion ìyẹn ni mo sọ náà tọ́dẹ̀ ń pè mí ní wòlíì aláǹgbá mi kì í ṣe wòlíì aláǹgbá. bóyá à ń sọ̀rọ̀ ewé à ń sọ̀rọ̀ egbò làwọn ò fara mọ́ bàbá yìí wòlíì ni ọ́. mo wá pè wọ́n pé kí wọ́n kọ́ lọ ṣe ewé ni àbí mo pè wọ́n kí wọ́n lọ ṣe gbò àbí mo pè wọ́n wípé kí wọ́n fi tí wọ́n ń ṣe sílẹ̀ tèmi ní kó wá ṣe I never force my God on them they must not force their God on me. Kò sí nínú history even in the law of this country you cannot force your God to anybody.
tó bá wùn wá ṣe APC tó bá wùn wá ṣe PDP àbí wọ́n fọ́ọ̀sì kankan mẹ́yàn kankan. The same thing in the religion. If you want to preach liberately. Stop condemning other people's beliefs. Èèyàn kan wá láti China wá bá mi. Ó wá ń sọ fún pé bàbá bàbá èèyàn kan wá láti China ó wá bá mi ó ní bàbá gbogbo 22 days tóun lò ní China ó lójú òun rí o. Kí ló rí bàbá? Ṣebí àwọn tó wà ní China ń wò mí àbí wọn ò ní wò mí. Ó ní láìpẹ́ yìí kan gbogbo fídíò tó fún mi tó ń sẹ́ndì sí mi mo máa gbé jáde. Ó ní bìlíìfù China kì í ṣe pé wọn ò mọ Ọlọ́run o ṣùgbọ́n they have their own belief. Ó ní tí China bá jí láàárọ̀ ó ní ohun tó máa fi sárí ó ní àkókò ẹdìyẹ tí wọ́n máa pa. Nítòótọ́ èmi ti rí China rí Nàìjíríà ó fẹ́ stáàtì búdòsà tí wọ́n fi ń ṣe títì lásán ó kọ́kọ́ lọ pa àkókò ẹdìyẹ lé lórí. Ẹ sì wà ń bẹ̀ sí báyìí. Mo rí wọn báyìí kì í ṣe pé lórí íńtánẹ́ẹ̀tì o mo rí wọn ní Ìjẹ̀bú Òde face to face báyìí ni. Wọ́n pa àkókò adìyẹ sórí ẹ̀. Bẹ́ẹ̀ ni. You cannot because you want to preach Jesus you are condemning other people in religion. Iye ni mo ń bá sọ I never fight Aluko. Who is Aluko? Ẹ̀yin tí ẹ wá ń tẹ̀lé you know what is right ẹ̀yin náà ń lewé náà ń lédò ẹ̀ ń fẹ́ yín níwájú Aluko ẹ̀jẹ̀ ń ṣẹlẹ̀ yàrá yín ohun tí ẹ gbé dání yẹn ni kò ṣe ṣiṣẹ́ lọ́wọ́ yín nítorí ohun tí ẹ gbé dání tí Aluko ń condemn kò lè ṣiṣẹ́ ẹ̀dẹ̀jọ́ rẹ̀ níbi tí ẹ wà you need to tell him what is right. Bàbá ohun tí àwọn kan sọ ni pé bí ẹ bá tiẹ̀ ní kinní kan tí ẹ fẹ́ràn nípa ohun tí Àlùkò ń sọ wọ́n ní bẹ́ẹ̀ bá kọ lẹ́tà àríkẹ́ tiẹ̀ wá kẹ́ lọ bá kẹ́ sálámọ̀ sí ara kẹjọ ojókòó kẹjọ sọ wọ́n ní eléyìí bá sọ ojú pé àwa sórí social media àwa ń kọ̀ndẹ́ẹ̀mì à ń bá fà ló sì lọ. bó ṣe sọ nípa àwọn ìránṣẹ́ Ọlọ́run ta ṣé ẹ lè rí Adébóyè pé. Even 92% wòlíì tó wà nínú Celestia wọ́n hate Àlùkò all because of what he is saying. Bàbá mo fi ẹni tó dá ayé àti Ọlọ́run gbé. Yóò bọ̀ tí lu ní sábìrù kẹtàhújàrù yàrá mi ní kẹtàrù ìfìrú ọbàtà kọ́lé jìrìbù ara bàtà rú ẹlẹ́ èsèrú ẹbẹ̀kọ̀rẹ̀ bí dàrú ọbàtà èjìbù bìrìbù ara kẹtàrú ẹbẹ̀tẹ̀kọ̀ ẹrùwà. Even 92% of the people tó jẹ́ wòlíì gangan nínú Celestia they hate Àlùkò. I know many people that have called me. Ohun tí mo jáde wá sọ yìí, àwọn náà ti sọ lábẹ́ aṣọ. Ṣé mo ní nọ́mbà Àlùkò tí mo máa fi pa Àlùkò? Ẹ dá mi lóhùn. Ìdàtà sọ̀rọ̀ Adébóyè the same thing tẹ́sọ̀ yìí náà làwọn èèyàn sọ pé ó jẹ́ ká lè pè wọ́n. Ṣé mo ní nọ́mbà Adébóyè tí mo máa fi rí Adébóyè pè? Bóyá tẹ bá kọ lẹ́tà ńkọ́. Níbo ni mo ti fẹ́ kọ lẹ́tà? Ṣé òun kọ lẹ́tà sí àwọn èèyàn kó tó máa sọ̀sọ́kúsọ tó ń sọ lórí íńtánẹ́ẹ̀tì to condemn other people's religion? You cannot force Jesus on anybody. Bàbá ṣé ẹ gbọ́ mi? Àgbọ̀yé bàbá. You can never force Jesus on anybody. Who is Jesus? Ẹ bèrè lọ́wọ́ wọn. Tí Jésù yín bá ní agbára ń tòótọ́ tó gbé dání ẹ ń fẹnu sọ̀rọ̀ Jésù ẹ dẹ̀ bá yí àwọn èèyàn jẹ́. Ṣèbí èèyàn ni mo ló ṣe kó China. Ẹ ṣáà ẹ wo bí China ṣe rí. China kì í ṣe abọ̀rìṣà ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ fún ọmọ bàbá lónìí gbogbo ẹ̀sìn tí wọ́n bá ti lè recognize Ọlọ́run gbogbo ẹ̀sìn yẹn ní ọ̀nà. Àtàwọn ilẹ̀ ni mo pè náà. Mo fi ẹni. Wọ́n bá ti ń dárúkọ Olódùmarè. Ṣé wọn ò mọ Ọlọ́run ni? Mi ò bú anybody ohun tí mo gbé dání ni mò ń follow ohun tí mo wá gbé dání yẹn yìí kò dà mí láyè láti bú èèyàn kankan ìwọ ṣe ohun tó gbé dání dáadáa tó o bá ṣe dáadáa àwọn èèyàn máa join ni. Babalọ́lá tẹ̀ ń sọ yìí ẹ lọ bèrè ìṣì Babalọ́lá. Ṣé Babalọ́lá bú èèyàn rí ni nínú iṣẹ́ ìránṣẹ́ kò bú ẹnikẹ́ni. Babalọ́lá ń ṣeṣẹ́ nígbà tó dẹ̀ ń ṣeṣẹ́ àwọn èèyàn wá rí pé Jésù tó gbé dání yìí máa ń ṣiṣẹ́ ìyanu. Wọ́n dẹ̀ fi gbogbo ògo wọn sílẹ̀ wọ́n tẹ̀lé Babalọ́lá. Olómi iyè. Babalọ́lá ò bú babaláwo. Bàbá dádì tèmi nígbà tí mo sọ wípé àwọn ògbójú ológun ni wọ́n nígbà tí àwọn tó ṣẹ̀yìn lẹ̀ nígbà tó the apostolic church lọ́wọ́ ọba ti rán wọn jáde pé wọ́n lọ jèrè ọkàn àwọn tí mu tírítìrì rí ní níbi tí wọ́n ti fẹ́ lọ jèrè ọkàn ìwọ ló fẹ́ jèrè ọkàn èèyàn mu tírítìrì ó
ó dẹ̀ fẹ́ jèrè ọkùnrin ẹni yẹn ṣùgbọ́n ó jẹ́ kó farabalẹ̀ ni kó bá wọn mú tìrìtìrì nígbà náà ló tó lè pọ̀ sí ọlọ́run ẹ̀ sínú ayé látó wọ̀ wọ́n lára. bó ṣe wà láti ìbẹ̀rẹ̀ nìyẹn kì í ṣe dodo àwọn useless prophet tí ẹ̀ ń gbẹ́dẹ̀ rí wọn ò ní Jésù. Mo mọ Babalọ́lá ẹ̀dọ́ mo mọ Ọ̀ṣọ́fà bàbá Bàbá ṣe ní mo ṣe kí ni mo mọ Babalọ́lá mo mọ Ọlọ́run Ọ̀ṣọ́fà mo mọ Ọlọ́run mo sì Orímọládé ẹ̀dọ́ Ọlọ́run tó lè ní tó ní agbára kì í ṣe àwọn wòlíì wẹ́wẹ́wẹ́ yìí wọn ò ní kankan tó bá ní Jésù nítòótọ́ ẹ jẹ́ kí wọ́n jáde àwọn ò bá yín jà èmi ti gbà wípé wòlíì aláǹgbá ni èmi o èmi ti dà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ ṣùgbọ́n tẹ́ ẹ bá ní Jésù tẹ́ ẹ ń sọ̀rọ̀ ẹ̀ tẹ́ ẹ ń sọ̀rọ̀ ẹ̀ kiri ẹ̀yin ẹ jáde ẹ wá púfù Jésù yín yẹn níta lójú dodo ayé. You don't have Jesus. Jesus never walked the way you are saying. Mi ìbá àlùkò jà mi ìbá celestial jà ohun tí mò ń sọ náà ni wípé when you want to preach preach directly tẹ́tẹ̀yìn bá preach kẹ́ máa rántí ẹni tó mọ̀rọ̀ gbọ́ ìkan nínú àwọn tó mọ̀rọ̀ gbọ́ ni èmi bàbá confirm. You can't condemn other people religion because you want to pass your religion. You will preach. Babalọ́lá preach ni ó dẹ̀ rí pé Jésù tó gbé dání tó dàbí Jésù yìí ṣiṣẹ́ original ni. Ọ̀ṣọ́fà ó preach ni wọ́n dẹ̀ rí pé Jésù tí Ọ̀ṣọ́fà gbé dání original ni ẹ̀dọ́ ẹtí sùn Orímọládé preach wọ́n dẹ̀ rí pé tòótọ́ Jésù tí Orímọládé gbé dání original ni. It doesn't condemn any people. Àwọn èèyàn yẹn ni wọ́n kó oògùn wọn wá wọ́n kó sílẹ̀ pé irú Ọlọ́run tó ń ṣe iṣẹ́ ìyanu báyìí. Ẹ jẹ́ ká tẹ̀lé. Ẹ jẹ́ á tẹ̀lé. What manner of man is this? Ìyẹn náà pè ní Ọlọ́run tó ń ṣe iṣẹ́ ìyanu wọ́n dẹ̀ tẹ̀lé. Why will you condemn one religion? Àbí other people's ways. Yes. Ọ̀nà tó ń gbà. Yes. Ọlọ́run tọ́lọ́run sì ń gbà fún wa. Ìtẹ̀wé máa sọ fún yín ẹ ò lè rí mi ní títì kẹrí ṣòkòtò gúgùn nídìí mi tẹ́ ẹ bá rí ajẹ́pẹ́ yóò níbi kan tí mò ń lọ tó ṣòkòtò kékeré ni mo máa ń wọ̀ but nítorí pé ìwọ wá ń wọ ṣòkòtò gúgùn ṣó jẹ́ kí ìwọ condemn mi pé mi kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run. And that is my way. Èèyàn kan fẹ́ aṣọ fún mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí láti Amẹ́ríkà ó máa ń sèǹdí ẹ̀ sí mi mo wá pé èmi ò ń wọ aṣọ tó heavy aṣọ tó light tó pé mi ò like nǹkan tó heavy lára ṣe ń gẹ́tì mi mo wá ní mi ò fẹ́ ṣé torí pé mi ò ń wọ aṣọ tó heavy ṣé yẹn ní mi ò ṣe ìránṣẹ́ Ọlọ́run. Everybody have his own lifestyle. Follow your own lifestyle. Stop condemning other people's lifestyle. Dodo ibi tí ẹ bá ti rí tí wọ́n ti mọ̀ pé Ọlọ́run wà ṣe ń dán mi òun ní ọ̀nà. Babaláwo mọ̀ pé Ọlọ́run wà. Oníṣègùn mọ̀ pé Ọlọ́run wà. Àdáhunṣe mọ̀ pé Ọlọ́run wà. Àwọn àfà wọ́n mọ̀ pé Mùsùlùmí mọ̀ pé Ọlọ́run wà. Ṣé gbọ́ mi Kìrìsìtẹ́nì náà mọ̀ pé Ọlọ́run wà. Tó bá wá wo ohun tí China dé dání tí wọ́n bá jẹ́ àti lè recognize pé Ọlọ́run wà ọ̀nà ni. Àtàwọn India náà. Anybody tó bá jẹ́ àti lè recognize pé àní Ọlọ́run wà ọ̀nà ni. Sọ̀rọ̀ ajẹ́ pé lọ́rọ̀ kan kì í ṣe pé bí i ní wàhálà pẹ̀lú. Mi ò ní wàhálà pẹ̀lú ẹ̀ pé mi máa ní wàhálà pẹ̀lú Celestial lálùkò. Mi ò ní pẹ̀lú lálùkò. Ọ̀nà tí kálukú bá ń tọ̀ ẹ̀jẹ̀ kan tọ̀. Ẹ jẹ́ kí wọ́n tọ́ ó ń ṣe wòlíì iṣẹ́ wòlíì díìpù gan ẹ ti bà ayé àwọn èèyàn jẹ́ ẹ ti dá ayé àwọn èèyàn rú ìlú yìí ti dàrú Nàìjíríà ti lọ àwọn wòlíì àwọn tẹ̀jẹ̀ rí ìlọ́bàjẹ́ wọn ò ní Jésù kankan tẹ bá ní Jésù ẹ jáde òní mo tún sọ yìí nínú interview tí wọ́n sọ yìí tẹ bá ní Jésù tòótọ́ ẹ jáde common fibroid wọn ò lè fi orúkọ Jésù gbé jáde. Fibroid common lẹ pé fà. Yes. Àìsàn ńlá mọ̀ ni. Mo fi ẹni tó dá ayé àti ọ̀run fún rẹ̀ tí wọ́n bá lè fi tí wọ́n bá lè fi orúkọ Jésù táwọn ń sọ yìí tí wọ́n bá lè fi gbé fibroid jáde ẹ jẹ́ kí wọ́n jáde. Màá dẹ̀ lu ewé àti egbò tí Ọlọ́run dá kí ni mo wí màá ṣe kí ni màá lu ewé àti egbò tí Ọlọ́run dá mo tún sọ ní ẹlẹ́kẹta màá lu ewé màá lu egbò tí Ọlọ́run dá màá dẹ̀ gbé fibroid jáde. Mo fi Ọlọ́run búra àwọn tẹ́ rí tẹ́ pé wọ́n wòlíì ìyàwó wọn lọ ń ṣe operation fibroid ṣé wọ́n ní Jésù ni ìyàwó wọn ṣe lọ ń ṣe operation fibroid. They come outside to lie for people. Ayé àwọn èèyàn ti bàjẹ́ gan-an lórí pé wọ́n fi orúkọ Jésù ṣe 419. That is not the way Jesus is operating.
tí wá ní wípé èèyàn ní fibroid ẹ̀dọ́ mi bàbá lẹ́yìn tí èèyàn wá ní fibroid yẹn our own is to pray Ọlọ́run ẹni tó ń lọ sí hospital yìí ẹ jẹ́ kó lọ láyọ̀ ẹ jẹ́ ó bọ̀ láyọ̀ ibi tí Jésù ti fẹ́ ṣiṣẹ́ tiẹ̀ nìyẹn Jésù ti fún àwọn kan ní ọpọlọ Ọlọ́run ti fún àwọn kan ní ọpọlọ láti ṣe operation ṣe ń gbọ́ mi wọ́n wá gbé lọ sí tíátà ẹni yẹn máa ṣe tó bá wá successful tí ẹni yẹn lọ tó bọ̀ láyọ̀ a máa padà lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò ṣe ìyẹn ni Jésù. I don't give the picture of Jesus in a way that is not appear to people. Ẹ ti bà yí àwọn èèyàn jẹ́. Bàbá. èyí tó bá gba Bàbá kó lọ ṣe. lórí fóònù tẹ́rì. Bàbá. lórí fóònù tẹ́rì. ogun àwọn èèyàn tó wà ń bẹ̀ ó lé ní millions fóònù tẹ́rì tó wà lọ́mì. Táwọn èèyàn máa pè oríṣiríṣi wàhálà oríṣiríṣi ogun ìgbà míì gan máa kọ́ mọ̀ pé báwo kí ni mo fẹ́ ṣe sórí yìí. Wọ́n á dẹ̀ máa sọ wípé àní bàbá kan wà ní Amẹ́ríkà ó sọ fún mi pé bàbá òun babaláwo ni a tún máa sọ fún mi pé òun ò ní kó má ṣe ẹ̀sìn ṣùgbọ́n ohun tí mò ń fi wọ̀n èyí mú dání. tó wàá mú dání àbí kò mú dání ó rí géètì ẹ̀ lẹ́ni ohun tí bàbá ẹ̀ fi wọ̀n lánàá tí kò dà yẹn òun ló padà wá fọwọ́ rà lọ́wọ́ àwa. àwa ò dẹ̀ sọ tí bàbá wa ń lù. lẹ́sẹ̀ ń rìlò lónìí. làwọn ṣe ń rìlò lẹ́nìí. Mi ò ní kò sí Jésù ní agbára ṣùgbọ́n bí Jésù ṣe ń ṣiṣẹ́ kọ́ làwọn èèyàn yìí ṣe ń sọ. Ìwọ ń lo ìgò sójú ìwọ rí ìgò lójú èmi. Ìgòrè. Ìgòrè o. Tí Jésù yẹn bá ń ṣiṣẹ́ kò jẹ́ kí wọ́n lo ìgò sójú rárá. Orúkọ Jésù ló kàn máa pè. Ṣé ń gbọ́ mi tí ojú ẹ̀yẹ́ dẹ̀ máa ṣe kí ni tó máa wà òkè. Kí ló mú ẹ lọ lo ìgò sójú tó dẹ̀ ń lo ìgò? Ó gbọ́dọ̀ má lo ìgò. Mi ìbá ẹjà mi ìbálù kò jà mi ìbá Celestial jà ṣùgbọ́n mo fẹ́ kó yé yín o ìpè ojú ìpè lọ wọ́n pe Celestial wọ́n pe èmi náà ni wọ́n pe àlùkò tó bá mú pé wọ́n pè ń tòótọ́ mo mọ̀ pé Ọlọ́run pè mí ń tòótọ́ òun ló mọ̀ pé Ọlọ́run pè òun ṣùgbọ́n Ọlọ́run bá pè èèyàn ń tòótọ́ bàbá o ò ní condemn anybody tó pé tó bá ti ń condemn wàhálà máa pọ̀ you just preach your own. Ẹ wo nílé ayé nígbà àwọn dádì wa níbi tí ṣọ́ọ̀ṣì àwọn dádì wa àwọn oníṣàkì ń lọ síbẹ̀ wọ́n lọ ṣọ́ọ̀ṣì wọ́n mọ̀ pé Jésù wà ní tòótọ́ ẹ̀yin lẹ́ condemn wọn ni wọn ò fi lọ sí ṣọ́ọ̀ṣì mọ́ wọ́n dẹ̀ fi ṣọ́ọ̀ṣì sílẹ̀ fún yín. They were so close everybody is doing everything bóyá bó ṣe ṣe ìgbà tí àwọn wòlíì kékeré yìí ẹni tí ò pọ̀ tán Babalọ́lá tó ń sọ̀tàn Babalọ́lá àwọn àgbàlagbà tó rí òpè á dẹ̀ tó máa jókòó síwájú ẹ̀ wọ́n máa gbọ́tàn Babalọ́lá lẹ́nu ọmọ 33 years. Ẹ ò lè rí bàbá 70 years bàbá 80 years tó sọ̀tàn Babalọ́lá tó dẹ̀ máa sọ in the wrong way àwọn ọmọ kékeré yìí náà lè máa gbọ́ máa sọ̀sọ́ kú sọ kiri. Mo mọ Ọlọ́run Babalọ́lá o ẹ má fi nù mí mo mọ jẹ o mo mọ Ọlọ́run Ọ̀ṣọ́fà o Ọlọ́run tó tóbi ni wọ́n o ẹ má fi nù mí mo mọ ṣẹ o mo mọ Ọlọ́run Mósè Orímọládé o ẹ má fi nù mí mo mọ jẹ o kì í ṣe bí wọ́n ṣe ń ṣiṣẹ́ lẹ́yìn ṣe ń ṣiṣẹ́ yìí they preach in the right way bó o bá fẹ́ win ní ọkùn èèyàn yóò ní condemn ẹnikẹ́ni so by the time you don't condemn them tó ṣe bẹ́ẹ̀ ni pé o join wọn yẹn lo tó lè win ní àti èèyàn and that is how we are trained. Àmà ní àwọn babaláwo àwọn ìgbà àwọn wòlíì kìíní kan àwọn wòlíì ìgbà is that the way they are preaching? Is that the way Jesus asked you to preach? Bàbá bẹ́ẹ̀ ni kọ́ ni Jésù ṣe ń ṣiṣẹ́ o tí Jésù wọn bá ní agbára wọn tún dìde ọmọ tó sọ yìí ẹ jẹ́ kí wọ́n jáde ẹ̀gbọ́n nǹkan tó ṣẹlẹ̀ nínú gathering àwọn èrò púpọ̀ Sákéwù wọ́n pe ọkùnrin kan ní Sákéwù adowó òde ẹni tó is a very short man ṣe ń dán mi nígbà tí Jésù ti ṣe gbogbo ṣe ìyanu tán bí Jésù ṣe ń lọlé Sákéwù wà lórí igi nítorí pé kò lè rí Jésù tó bá pé ẹ máa wọ́n rárá bí èrò ṣe pọ̀ tó kò ní rí Jésù ṣùgbọ́n Sákéwù wà lórí igi ó lọ wo Jésù bí Jésù ṣe ń lọlé ó kọ̀ wò kéyìn Sákéwù sọ̀kalẹ̀ Jésù wà láàrí Jésù dẹ̀ pàṣẹ Sákéwù tó kéré ẹ lọ kọ̀nfàmù ẹ̀ Jésù dẹ̀ pàṣẹ tẹ bá ní àṣẹ lẹ́nu. báṣọ náà sọ báṣọ náà gbá kílẹ̀ Yorùbá olóyè múra náà sọ ó sọ sórí Sákéwù fún wa. ó dẹ̀ pàṣẹ Sákéwù dẹ̀ ṣe kí ni ó dẹ̀ bùkún ó bùkún ara ẹ̀ ó dẹ̀ ga
tẹ́ ẹ bá ní Jésù tòótọ́ tẹ́ ẹ ń sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́fi ẹ ti fi Jésù rọ́ọ̀bù àwọn èèyàn ẹ ti fi Jésù báyé àwọn èèyàn jẹ́ Jésù ẹ̀ẹ́dá ẹjọ́ tẹ́ ẹ bá di ọ̀run mo fi Ọlọ́run bú rẹ̀ ìrọ́bà tí kùlì ní sábàrù ìjìbú arábàtà kọ́lé jírí èfèrú elemekeru ebe jekuara ba elemesekwara tí ẹ bá ní Jésù ní tòótọ́ ẹ jáde gbogbo yín mi ò ní kẹ́ ẹ má bù mí I don't care mi ò bu ẹnikẹ́ni mo kàn ń sọ òtítọ́ ni tẹ́ ẹ bá wá ní Jésù tẹ́ ẹ preach fáwọn èèyàn gangan ẹ jáde káwọn èèyàn rí Jésù láàrin ìṣẹ́jú kan ti ṣe ohun tó fẹ́ ṣe Sákéwù sọ pé ó lo 1 hour lọ́dọ̀ Sákéwù ni tí Sákéwù fi ga ẹni tó kúrú tẹ́lẹ̀ ẹ wo ọkùnrin kan wà ní etí odò Bẹ́sádà nínú ìwé John 5 ẹni yẹn ti wà ń bẹ̀ 38 years ìjọ tí ó bá Jésù pàdé ìjọ yẹn lórí ìgbàlà Jésù tí mi mọ̀ nìyẹn o kò jẹ́ Jésù tẹ́yìn fẹnu sọ tẹ̀mọ́ máa fa àwọn èèyàn sí ìsìnkànmínì ẹ ti báyé àwọn èèyàn jẹ́ ẹ ti dáyé àwọn èèyàn rú Jésù sí mọ̀ nìyẹn o Jésù tó ń ṣiṣẹ́ ìyanu kíákíá òun lè mímọ́ o kì í ṣe Jésù tẹ́yìn sọ òṣì yìí o mi ò pa Jésù tẹ́gbẹ́ dání o ìyẹn lè ṣe pé àwọn èèyàn sọ pé ṣé Jésù ni mò ń bú ni mi ò bú Jésù mo mọ Jésù. ẹ sì mọ àbọ̀ ọ̀ṣọ́fà náà. bèrè kan dálì ẹ̀mọ àwàlọ́lá. èfèrú ebètè kú ọlọ́ba jarú èsèrè bí kú ọta kú ọlọ́bọ̀rọ̀ sírú ebè kú ọlọ́bàtì kú ẹlẹ́kẹ̀rú ebè jírú mọ́ mọ́tótó wọn iṣẹ́ tí wọ́n gbé dání iṣẹ́ tó le ni. ẹ gbọ́ pé ọ̀ṣọ́fà ó ṣiṣẹ́ tìrì láyé ìyẹn ni orúkọ ọ̀ṣọ́fà ṣe ga ṣe gbogbo táwọn wèrè yìí fẹ́ dàrú ṣe ọ̀ṣọ́fà ló gbé dúró ọ̀ṣọ́fà ló gbé dúró they are eating the goodwill of ọ̀ṣọ́fà. gbogbo ohun tí kérúbù láwọn ń ṣe yìí tó ń ṣe rádaràdá kiri I am not kérúbù o ẹ mo ti sọ fún yín mo ti yọ kérúbù àti sẹ́ráfù kúrò lẹ́yìn orúkọ mi níbù nínú CAC mi gan mo ti yọ dànù. bàbá ìyẹn ti tó pé mi ò fẹ́ jẹ́ kí èèyàn kan wá insult pé bóyá mo ń borúkọ kérúbù jẹ́ I want to stay on my own mi kì í ṣe kérúbù. sọ ṣe bẹ́ẹ̀ ṣá kéèyàn dá dúró. ìgbà tó ní CAC ṣe bí ìyàwó ló fún mi CAC mi ayébọ̀n CAC ẹ̀jẹ̀ sọ pé ṣe kéèyàn dá dúró ṣé kérúbù ló bí mi ni ṣé ìyá tó bí wọn ló bí èmi ni ibù nǹkan láàárín àwọn ọmọ tó jẹ́ ìyá kan náà ló bí wọn oníkálukú dá dúró ni ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ báyìí a máa dá dúró ni kó oníkálukú ṣe tiẹ̀ ẹ yé sọ Jésù lẹ́nu ẹyẹ pèntì Jésù ẹni àwọn ẹ fi Jésù ṣe fọwọn náà kiri. bàbá àti bẹ́ẹ̀ tó bí ọgbọ̀n ìṣẹ́jú lórí ètò báyìí àpẹẹrẹ ògo Ọlọ́run ohun tí kí n ṣáà ṣe sọmrẹ fáwọn tí wọ́n ṣe ń darapọ̀ mọ́ ohun tí wọ́n bá ń sọ̀rọ̀ ni pé kò ṣe kó bí àwọn àtàkì Celestial Church of Christ tàbí àwọn báàlù kò gan jà wòlíì wọ́n ní ọ̀nà tí kálukú ń tọ̀ ọ̀nà tí kálukú ń gbà ẹ̀jẹ̀ kálukú tọ̀ mọ́ àtàkì mi èmi náà ní àtàkì rẹ̀ kí kálukú ṣe tiẹ̀ lọ́nà tó yàtọ̀ tí a fi dáa tí a fi dùn. ajalè onílé. orí ètò náà ṣe wa àti ìkú omi torí bàbá ṣe máa sọ̀rọ̀ nípa Adémọ́lá Adélékè pápá nípa ìbò tó ń bọ̀ tó kù sí ẹ̀ ní August yìí kí ló bá ṣẹlẹ̀ ńbẹ̀ ṣé bẹ́ẹ̀ ló sì wà ṣé bẹ́ẹ̀ náà ló ṣe rí bàbá máa gbé adébẹ̀lẹ̀ ni ẹ kú kalẹ̀ bàbá ọ̀yá ẹ ti ṣàlàfà ọmọ Nàìjíríà ká tó máa lọ. gbàdúrà gbogbo etí wò mí lórí afẹ́fẹ́ mo mọ ẹni tí mò ń sìn mo sì mọ Jésù ó ní mo sọ gbogbo ẹni tí wò mí lórí afẹ́fẹ́ títí tẹ máa fi la ọdún ìkọjá ẹ ò ní la ewu náà kọjá. mìírí abatakú ẹlẹ èjìbú arábàtúà jíìbú arábàkú ẹlẹ kẹrù ẹbẹrẹ ṣẹrú ẹlẹbẹjì rú ẹlẹmẹkú arábàtakú arábìnrin mo wí ní orúkọ Olúwa gbogbo èyí tí ń wò mí lórí afẹ́fẹ́ títí tí ọdún 2026 máa fi parí ewu iná lórúkọ Jésù ẹ ò ní là kọjá mo rọ ayé jáde bó ṣe lè wù kó lè tó ẹ máa rí ti yí ṣe sẹ. You will land well. You will succeed. You will break through. And so shall it be. In Jesus' name we pray. Amen. Amen.